Alani. Chief tenant. Èmi nù. Ọmọ jẹ́ èèyàn tí mo mọ̀ nífẹ̀ẹ́ o. Èmi gan nífẹ̀ẹ́ yìí. Ìfẹ́ tá a fi ń bára wa lò. Ìfẹ́ náà ò ní bàjẹ́. Àmín, àmín, àmín. Iná ìfẹ́ wa ti ń jó. N ò ní bomi pa. Àmín, àmín, àmín. Alani la kókó. Ọmọ rẹ̀ ṣe o. Ọ̀rọ̀ kan ni mo torí ẹ̀ ní kí fáńgẹ̀ obìnrin kó pè ọ wá. Fáńgẹ̀ náà. Àwọn ìyàwó mi. Iná ìfẹ́ wa ti ń jó bí ó ṣe ní kú. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo ilẹ̀ mọ́ kọ̀ǹdíṣàn obìnrin? Kí ni kọ̀ǹdíṣàn o? Sọ̀sẹ̀ ń gbénu léyìn ni. Irú béèrè tẹ́ ń bi mí èmi ò nífẹ̀ẹ́ sí. Kí ni kọ̀ǹdíṣàn wọn? Ọdún ẹ̀ fi kọ̀ǹdíṣàn ẹ̀ lẹ̀. Èèyàn wá lè wà rú kọ̀ǹdíṣàn kó lọ́wọ́ wá jogún irú ilé ìfún. Bẹ́ẹ̀ni. Káàkiri wá wò pé ń ṣe ló yẹ kí àwọn máa kó àbímọ̀lẹ́mọ̀ tẹ kú ẹ̀dá ká máa kẹ́bí àtọmọ ọmọ lọ́fẹ̀ẹ́ gbẹ̀yìn yín báyìí. Bẹ́ẹ̀ni. Nígbà tá a ti jọ ń gbénu ilé sọmọ pé àìjà ṣùgbọ́n tèmi wá rí rèé kíjà máa dé owó lé yín ó increase sí èmi ẹ̀ ti sọ́nu lé àṣìjọ agree tẹ́lẹ̀ 25 ní ìsìn 5,000 agreement commitment sẹ́mọ̀ pé tẹ́lẹ̀ náà ẹ̀sán tán ṣùgbọ́n báyìí ẹ̀sán agreement commission damages kí ni ìtumọ̀ damages àwọn tẹ́lẹ̀sẹ̀ kò dé ṣàpè tẹ́lẹ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ tiwa bí oṣù mẹ́rin mẹ́ta ni máa kún nínú ìrìn àjò tiwa ṣé o bá mi yé wọn á jẹ́ ká mọ̀ pé ìyàwó rẹ pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ́ kí tọ́lẹ̀tì ó tètè kún ṣé o bá mi yé ní ìsìn tó ti wá kó family planning wálé ìyàwó ọmọ àtọmọ ọmọ iná fẹ́ gbẹ̀yìn ẹnu inú mi sì dùn sí ṣé o bá mi yé torí gbogbo ìgbà tí ọba yá wọn ò di ẹrù rù ọ torí gbà táwọn ìyàwó bá bẹ̀rẹ̀ sí bu yẹ̀pẹ̀ tí wọn tọ́mọ náà bẹ̀rẹ̀ sí bu tiẹ̀ ọrùn ọwọ́ lọ́nà ọ̀run ni wípé ọ̀sán agirímẹ́ǹtì báyìí damages kí àwọn tó kó wá bá ti bà nǹkan jẹ́ iná ìdí. ṣé yàrá tí mò ń lò yàtọ̀ sí méjì tí mò ń lò ń so ti pé mẹ́ta ni àbò ti pé mẹ́rin ìtorí ìpadà tó fẹ́ dé bá kò yé mi. èèyàn mẹ́ta ni mo gbélé fún tẹ́lẹ̀ ó sì ti di bíi márùn-ún báyìí. ẹ dúró náà àwọn ọmọ tí mo bí ti ń bẹnu léhùn kí n lọ rè dá wọn sọ́sà. tó bá yọ tó bá níbi tó lè lọ́dà wọ́n sí no problem. ọ̀rọ̀ yín sẹ́yìn yé mi ni mo rí i pé ẹ̀ gbàdúrà ẹ̀ kórìí yín ti yí orí yín gbalẹ̀ ẹ̀ tó bá ní làákàyè ní nǹkan tí ìjọba sọ wípé wọn ò gbọ́dọ̀ gbàjọwọ́ ọdún kan lọ nínú ilé lẹ́yìn sọ kátikáti. tó pàṣẹ pé kí èèyàn má sọjọ owó ilé ọdún kan lọ ẹni ìjọba bá ra búlọ́ọ̀kù fún nù ni wọ́n lè pàṣẹ lé lọ́wọ́ pé bó ṣẹ̀ṣẹ̀ lé bàbá ẹ̀ rè ìjọba kọ́ lọ́kọ́ bí bàbá ẹni tọkọ rè bàbá ẹ̀ lọ́kọ́ ẹni èèyàn bá ra búlọ́ọ̀kù fún ni máa pàṣẹ lé lọ. ṣé bàbá ẹ̀ lọ́kọ́ bàbá ẹ̀ tọkọ sósì wà láyé wọ́n ti kú ìjọ òun ti kọ́lé. òun ló lè dá. oh yes. ṣé o rí pẹ́ẹ́nù ti bí. ṣé ti níbi tẹ́ ẹ bọ̀rọ̀ yẹn dé gangan èmi gan ti mọ̀ ṣé o ti yẹ yín nísìn àmọ́ tí tèmi ni wípé nígbà tó ń bá dájọ́ sílẹ̀ tán táwọn bá jẹ́ olórí ìjọ èèyàn aṣàmú ìgbàlẹ́gbẹ̀ẹ́ ṣé o ti yẹ yín nísìn àwa lọ́ra ṣíyà mo fọlọ́ tí ara mi máa rà ṣíyà lọ́pọ̀lọpọ̀ gbogbo bí báyìí èmi ni mo jogún ẹ̀ ṣé o ti yẹ yín nísìn àwa bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ Ọlọ́run máa bá wọn yan yòó nǹkan tẹ́mi fẹ́ ká ṣe nìyẹn. wọ́n dára. olórí burúkú ni ìṣòro yẹn lẹ́ máa dúró lé ẹ̀ ń ṣe èrè. ẹ wọ́n bí wọ́n parí ọ̀rọ̀ sí. ṣé làákàyè tí náà ṣe kò pè mọ́ ni àbí ayé tó ti wá mú mẹ́mórì káàdì yín wọ́n ti bá yín yí sódì kí wọ́n tó ti bọ̀ nù fóònù fún yín. àwọn ò sọ bẹ́ẹ̀. àwọn ò ní sọ bẹ́ẹ̀ mo rò pọ̀ lẹ́ o ká máa wíru ọmọ wíru ṣé ọ̀rọ̀ ń tà sọ ń bí ńlọrọ̀ ṣọ́ọ̀ṣì tó ọ̀dà lẹ̀ ń bí ní sí. ẹ wo wẹ́ẹ́ tètè máa ń bí lójú èmi irú ọ̀rọ̀ tí yín kápá kó yé mi gbà mí. èmi níbi lọ. sẹ́ẹ̀rí ẹ má dúró lórí ìṣòro ẹ má dúró lórí ìṣòro tí mo ní. èmi ò tiẹ̀ dúró lórí ìṣòro ẹ má dúró lórí ìṣòro tí mo ní. àmọ́ gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun kò sí nǹkan tó jọ. kò sí tọjọ kí ni màkọ sẹ́yìn bíi military soul tí wọn bá fi pa mẹ́ta nù àmọ́ rẹ ọ sáré san owó. wọn ò bí yàrá ya yín rèé ẹ pàtà ni wọn ò bí yín rèé ẹ pàtà ni níbí bẹ́ẹ̀ bá jẹ́ sójà gan tẹ́ ẹ kó machine gun tẹ́ ẹ kó ìbọn tẹ́ ẹ kó gbogbo ẹ̀ tẹ́ ẹ kó dání wọn lè yín léré. Alani èmi mọ sọ bẹ́ẹ̀ Alani èmi mọ sọ bẹ́ẹ̀. Alani sọ́ọ́ ní Alani sọ́gbọ́n Alani bá mi bọ̀ Alani tí a bá fi mí lẹ̀ tí a bá fi mí wọlé. ẹ bá sún mọ́ mi o ẹ kọ́ mi jàjà o bẹ́ẹ̀ ni ẹ kọ́ mi jàjà o ẹ mọ̀ mi nínú léyìí o. ẹ sọ́ọ́ lè dá mi mú ni jọ̀gbọ́n lọ. egun mélòó ni bẹ̀ lápá yìí. ẹ sọ́ọ́ lè dá mi mú. egun mélòó ni bẹ̀ lápá yìí.
ó ṣe kọ̀ǹdọ́tọ̀ ojú mélòó ni bẹ̀rẹ̀ ó ṣe kọ̀ǹdọ́tọ̀ ni kó tó rí mi. ẹjọ́ torí Ọlọ́run nírì àlàní ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run èmi kébì jọ torí ẹ tilẹ̀kùn kẹpa níbi ẹjọ́. kémi ọ̀pọ̀ ẹnu dé àlàní kémi ọ̀pọ̀ ẹnu dé orí burúkú ṣé wọ́n ò ní ti ṣe ni ó ní ti ṣe ní àlàní sẹ́mi. ẹ wò ẹ máa ní sùúrù ẹ bá ti máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kó yẹ yín ní tí ó bá fẹ́ mú yàn wálé èèyàn máa mọ bí yàn ṣe máa mú yàn wálé nígbà tó bá sọ wípé òun ò ṣe gbákejì yìí ẹ̀yin ẹ̀fìn yẹn lẹ̀ ẹ jẹ́ kóun jẹ olórí kẹ́yìn jẹ gbákejì ṣó ti yẹ yín ní sí sùúrù lẹ́yìn máa fi bá yàn sọ̀rọ̀ kó yín sí kẹ́yìn máa wá sùn kiri káàkiri gbogbo gbòòrò kó yín sí nà. wàláì bàbá wèrè níyà rẹ kóbìnrin ọmọ bí wọ́n ṣe ń wọ ọmọ láti kékeré ahánlẹ̀mọ́lẹ̀ èyí etí rẹ kìíní dúrọ́mù kòkòrò etí ó rìn bóde ìyá rẹ kí lọ́ọ́ báyé wá ṣe gan-an tí ò lè tọ́jú ọmọ ìṣòro ló jábẹ́ ní tọ́ba fẹ́ o ìṣẹ̀lẹ̀ yẹ kí ìyá rẹ wá ìgbálẹ̀ àgbẹ̀pọ̀ wọ́n gé sáìsì tó lè wọ ibi tí àjáde bí wọ́n sì yí báyìí ó fúri débi wípé bí ẹ sọ̀rọ̀ ní bus stop ọmọ gbọ́n bíi ìyá rẹ kan wájú ọkọ̀ wa rìnrìn ránu òsì kéèyàn sanwó lé owó ilé èèyàn méjì ló kó wọlé owó increase pay ìlà ń bá sọ ọ̀sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì. ẹ̀yin pápá lè ti ṣe mistake ẹ tún bá ti wà láàrin èrò báyìí máa ń sọnù mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ pé tí n bá ti sọnù ẹ tètè máa hé mi ṣó ti yẹ yín ní sẹ́yìn lẹ́ bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ nìyẹn àti pé ẹ̀yin pápá ìbá ti máa já mi lé kan náà. èmi ọmọ ọ̀sọ́ níbi ilé kan náà dé